Ìbàdàn tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí níbi tí àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n ti rin ìrìn òmìnira fún ẹni tí ń ṣe olùdíje fún ipò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú náà Alhaji Atiku Abubakar. Ìrìn òmìnira ọ̀hún ló bẹ̀rẹ̀ ní dédé aago 10 òwúrọ̀ ìkóríta Tita Garden tó wà nílùú Ìbàdàn níbi tí wọ́n ti mórí lé Agodi géètì gba òjé bẹ̀rẹ̀ tí ìrìn ọ̀hún tó sì padà já sí Mọ̀pó. Níbi tí àwọn tó ṣagbátẹrù ètò náà tí wọ́n ti bá omilẹ́ngbé èrò tí wọ́n rìnrìn òmìnira náà sọ̀rọ̀. Alákòóso kejì tẹ́lẹ̀ rí fólú ìlú ilẹ̀ wa Àbújá Olóyè Jùmọ̀kẹ́ Akíjídé sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ìrìn òmìnira náà àti pàtàkì kí àwọn èèyàn kí wọ́n dìbò fún olùdíje ẹgbẹ́ òṣèlú PDP látòkè délẹ̀. Kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe àjò dàbí ilé. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan. Kémi pé ó kẹ́kọ̀ọ́ sí. Atiku the unifier. Atiku the unifier. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá fún lénìí fún ìrìn òmìnira. Ó yẹ ká ti ṣe eléyìí ti pẹ́, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gbà wá láàyè lénìí láti mọ̀ wípé Ọ̀yọ́ State PDP ni. Ọ̀yọ́ State. Bákan náà, alákòóso tẹ́lẹ̀ rí fọ́rọ̀ agbára àti irin tútù Àgbàwọlé Oyèlẹ́sẹ̀ àti igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Amòfin Azeem Gbọ́lárùmí náà bá àwọn omilẹ́ngbé èrò tó wà níbi ètò náà sọ̀rọ̀. Gbogbo olóríire o. Olóríire kan náwó sókè. Orí mi dára. Orí mi dára. Ẹgbẹ́ PDP lómi wá. Orí mi dára. Ẹgbẹ́ rí. Orí mi dára. Orí mi dára. Ẹgbẹ́ PDP mo wá. Orí mi dára. Mo kí wa kú àtàárọ̀. Mo sì kí wa kú ìfaradà. Ẹ̀yin èèyàn wa, ìrìn tẹ́ rìn lónìí, ìrìn àlùbáríkà ni, yóò sì pé yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìrìn tẹ́ rìn lónìí, ẹ mọ̀ sí rere. Gbogbo èèyàn arúgbó tí mo rí tí ẹ rìn pẹ̀lú wa lónìí, ìgbẹ̀yìn ayé yín ó dára jù bẹ̀rẹ̀ lọ. Gbogbo èèyàn ọ̀dọ́, ẹ̀yin náà ó ṣoríire. Ebi yìí tó gẹ́ àbí ò tó gẹ́? Ebi yìí tó gẹ́ àbí kò tó gẹ́? Ìyà tí ń bẹ Nàìjíríà ó tó gẹ́ àbí kò tó gẹ́? Èmi ò ní jìyà o. Tèmi ó ṣeé ṣe o. Nínú ìjọba tó ń bọ̀ yìí wọ́n ṣoríire o. A lè fi gbogbo ẹnu sọ fún yín wípé bí wọ́n ṣe sọ òní òkè ìṣọjọ́ campaign, ṣùgbọ́n kí ní ká tí wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ òun ní pé nínú gbogbo àwọn tí wọ́n jáde bá fẹ́ ṣe president kò sí olúwa rẹ̀ tó ní òye láti ṣe àkóso orílẹ̀-èdè Nàìjíríà bíi Abubakar Atiku.
kọ́ṣẹ́ ni àfẹ́. Àtíkù ti kọ́ṣẹ́ ọdún 4 sẹ́yìn pẹ̀lú Ọbásanjọ́. Ó sì dá mi lójú pé yóò ṣe dáadáa. Ọdún 8 ni ó sì lò ń bẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀ torí pé olórí pípé ni Àtíkù jẹ́. Òní ò kí ń ṣe ọjọ́ ọ̀rọ̀ lọ títí, ṣùgbọ́n bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan, a ní àwọn àlejò kan láàrin wa. Ẹni ọlọ́mọdé wà jìbìtì. Hello? On the 23. Somebody on the 23 nínú oṣù tá a wà yìí, ọ̀gá wa olórí wa tí gbogbo wa fi ọkàn sí pẹ̀lú ògo Ọlọ́run ni ó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ó ń bọ̀ wá sí ìlú Ìbàdàn yìí. Mọ̀pó yìí náà la máa lò. Torí pé gbogbo mọ̀pó yìí ni ó ní orírun gbogbo ilẹ̀ Yorùbá. Ibi náà ni gbogbo wọn ti ṣàdúrà fún nígbà pẹ̀lú ògo Ọlọ́run Àtíkù yóò wọlé. Mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, ẹ má bára níjà, ẹ má bára wa jà. Ọ̀tá la lè bá jà. Ẹni tí ò bá fẹ́ ká ṣe PDP lábàjá, a gbọ́dọ̀ bára wa jà, torí kò sídìí láti bára wa jà. Nínú gbogbo ẹgbẹ́ tó kálukú bá ṣe, nínú ẹgbẹ́ tẹ bá wà, interest ló ń kálukú kọ̀ọ̀kan máa jà fún. Jẹ́kẹ̀mí náà rí tèmi ṣe bẹ̀. PDP yìí èmi ò rí tèmi ṣe bẹ̀. Ẹgbẹ́ PDP alẹ́ mi ò rí tèmi ṣe bẹ̀. Nínú ìjọba Àtíkù èmi kárùkù rí tèmi ṣe bẹ̀. Àpèmọ́yè là ń pè tèmi dire, mo ní àìsàn fún pé ní orí tèmi ṣe. PDP Àtíkù Ọgbà bẹ́ẹ̀ lolóyè Akíjídé ti jẹ́ kó di mímọ̀ pé gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP, tó sì rọ àwọn olùgbé ìpínlẹ̀ yìí láti rí dájú wípé gbogbo àwọn tó jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n dìbò fún kí èrè jẹ ìjọba àwarawa kó lè bá a kárí ilé. Ó ṣàfikún rẹ̀ pé tí Àtíkù bá fi lè di ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò jẹ́ ọ̀kan ṣoṣo tí ó kọ́kọ́ jàǹfààní ètò gbogbo tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún tó ní lákàá. Ó wá ṣèkìlọ̀ wípé kí wọ́n má ṣe fún ẹnikẹ́ni láàyè láti wá sọ̀rọ̀ kòbákùngbé tako ẹni tí í ṣe olùdíje ipò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP náà. Bákan náà ẹ̀wẹ̀, igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, amòfin Azeem Gbọ́lárùmí, wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olùdìbò láti dìbò fún Atiku Abubakar kí wọ́n sì má bá ẹnikẹ́ni jà lórí pé ìdí pàtàkì táwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP náà sì gbọ́dọ̀ mọ ní fàákàjà. Tí wọ́n bá fẹ́ bá àyàn jà kí wọ́n má bá ara wọn jà, ṣùgbọ́n àwọn tí wọ́n bá ń díwọ́ láti ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú PDP ni kí wọ́n mọ kọjú ọ̀rọ̀ sí i. Alàgbà Oyèlẹ́sẹ̀ náà sọ̀rọ̀ pé Àtíkù nìkan ṣoṣo ni olùdíje tó kájú ẹ̀ fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Aṣojú ẹni tí ń ṣe olùdíje fún ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn, Ladi Adébùtú náà wà níbẹ̀, eléyìí tí ó ti báwọn èèyàn sọ̀rọ̀ lórí ìdí pàtàkì tó fi yẹ kí wọ́n gbé ẹgbẹ́ òṣèlú PDP wọlé nínú ètò ìdìbò gbogbogbò. Waziri Adamawa Alhaji Atiku Abubakar, the unifier, ọmọ wọlé àbíkó ni wọlé. Kí n kọ́ continue, máa kọ́ ní kan báyìí. Alẹ́ abá àtúngbà padà. Alẹ́ abá àtúngbà padà. Alẹ́ abá àtúngbà padà. Ohun gbogbo tó sọnù lọ́wọ́ wa. Alẹ́ abá àtúngbà padà. Alẹ́ abá àtúngbà padà. Alẹ́ abá àtúngbà padà. Ohun gbogbo tó sọnù lọ́wọ́. A máa gba presidency yẹn bá nígbà.
gẹ́gẹ́ mọ́ ṣe sọ ẹ má jẹ́ ká bá ẹnì kankan jà PDP náà ní gbogbo wa mo dẹ̀ mọ̀ pé a máa jáwé olúborí wọn ò ní fi tiwa ṣàpínlẹ̀ tí Atiku bá di president ìrètí gbogbo wa ló máa tó wa lọ́wọ́ gbogbo ìyà tó ń jẹ wá ní Nàìjíríà yà á dópin ká máa lá kí a má lè mú gàrí kó má di pé kò sí pé ṣe ti jẹun àbí wà á jẹun èwo ló dánú méjèèjì mo bẹ̀ wá pẹ̀lú ìyọ́nú Ọlọ́run ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan á ṣe é ṣe fún gbogbo wa PDP. Bákan náà ẹ̀wẹ̀ tí ń ṣe olùdarí ikọ̀ ìpolongo fún ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kùn gúúsù onímọ̀ ẹ̀rọ Túnjí Adéníjì tó ṣojú Atiku Abubakar lo àǹfààní àkókò náà láti yọjú àwọn ohun tí olùdíje fún ipò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP tó ní lákàá bíi ààbò ẹ̀mí àti dúkìá àti ìṣọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà tòun ètò ẹ̀kọ́ tó dúró re tó fi mọ́ àtúntò. Onímọ̀ ẹ̀rọ Adéníjì wá jẹ́ kó di mọ̀ pé ìlú Ìbàdàn nìkan ni olú gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí tó sì ṣe kókó fún Atiku láti jáwé olúborí. PDP ṣé Atiku ṣé Nàìjíríà ṣé Atiku ṣé Nàìjíríà ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tẹ́ bá dé àdúgbò Jésù ibi tẹ́ mú wa lọ ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tẹ́ bá dé àdúgbò Jésù ibi tẹ́ mú wa lọ. PDP máa sọ òyìnbó díẹ̀ máa sọ Yorùbá díẹ̀ torí àwọn oníròyìn tó wà níbí lẹ́nìí. Ìbàdàn, Ọ̀yọ́ State is the capital of Western region. tí wọ́n ń tàbùkù ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC fún bí wọ́n ti ṣe ń darí ètò ọrọ̀ ajé ní ṣìbálàṣìbòlò. Yeah.